ọ̀rà láti mú láàárọ̀ yìí o onítọ́pẹ́ lórúkọ ọmọ ìkọ́gòsì àwọn oògùn tá a bá láyà ẹ̀ ní ọ̀bẹ dágà tó fi ń ṣòro ọ̀bẹ aṣòro tó fi ń tó ń lò. Kọ́mọ mú kú ọ èṣù ọ nínú ọ̀rẹ́. Ọ̀dọ̀ ọmọ mi ni mo ti bọ̀ ìpele kíkọ fáàmù. Bàbá ìfọ̀pálẹ̀ yóò ẹ̀jẹ̀ ló rọ̀rọ̀ sọ́dọ̀ báyìí ẹ̀jẹ̀ bí alẹ́ ìjọ tó ṣẹlẹ̀ báyìí. ẹ̀jẹ̀ káwọn kábíyèsí rọ̀rọ̀ sọ́dọ̀ báyìí. alàgbà kí ló ń fògùn ọrùn ẹ̀ ṣe. ẹ̀jẹ̀ dúró ẹ̀jẹ̀ kábíyèsí bọ̀rọ̀. kí ló ń fògùn ọrùn ẹ̀ ṣe. Mo ti bọ̀ gíragíra bò bí ìdẹ́bí ẹ̀ sílé. ẹ ọ̀ya kí ló ń fi ṣe. Jésù. Ìgbà tẹ́mi àti ìyàwó mi wà lẹ́kìtì ká tó lọ sọ́dọ̀ mọ́. kí ló ń fògùn ìṣe mú sọ fún ẹ. Ìṣọ́ra ni ìṣọ́ra ìṣọ́ra kí lè lè dúró fún. ológun mo ti jáde lóòótọ́. ọmọ mi méjì ló wà lọ́sùn. ìkan wà níbí ni mo lè pe ìyàwó mi kẹ́. ìṣọ́ra ni ìṣọ́ra ó yá kí lè lè dúró fún eléyìí tó wà lókè kí ló dúró fún. no kí ló dúró fún torí oògùn tó wà ń bí báyìí torí oògùn tó wà ń bí báyìí tọ́ba kalẹ̀ wá oògùn tó wà ń bí tí mo ń wò yìí tọ́ba kalẹ̀ 1 2 3 4 gbogbo oògùn ẹ̀ tán dì í ó lé ní 50. Ojú síbi tó ti ń bẹ sọ̀rọ̀. Ojú síbi tó ti ń bẹ sọ̀rọ̀. Oògùn lé ní 50 ọdún fọ yèyà ṣèkan báyìí ọ̀yẹ̀yà. Fọkàn balẹ̀. Mo lù ẹ́ ní sùúrù máa fẹ́. Fọkàn balẹ̀. Máa bọ̀ dúró bọ́ mi fọkàn ara ẹ̀ balẹ̀ torí kí ló ṣe ọ̀dọ̀ yàrá ẹlẹ́bìnrin ló gbẹ́ wàá mú àti gàrí àti yọ̀. mo pè é mo ní mo bọ̀ mo wá ra oúnjẹ ọdún láìkàláì mo lè pé òun ṣọ́ọ̀ṣì yẹn mo lè pé ń bẹ̀ lánàá ẹ lè bèrè lọ́wọ́ ẹ jọ. ẹ̀ẹ̀kan tí mo ń bọ̀ ata epo iyọ̀ yìí. mo rà á ata epo iyọ̀ yìí ṣe. bẹ́ẹ̀ mo gbé lọ lé ní. mo ló ń gbé lọ ọ̀dọ̀ yàrá ẹlẹ́bìnrin. Ríìmù wà bẹ́ẹ̀. kí ló wá gbé ẹ̀dọ́ra. ẹ máa gbọ́ ìgbà tí mo lọ mo sọ bọ́ọ̀sì mi dànù ẹ máa gbọ́ mo wá explain fún àwọn oníṣọ́ọ̀ṣì yẹn wọ́n wá ní pé kí n padà sí kọ́ńtòsì àwọn ló wá fún mi 1000 láàárọ̀. nǹkan tó ṣẹlẹ̀ báyìí pé láìpẹ́ mo lọ ẹ jẹ́ kí ìpèyàwó Ó ti sọ̀rọ̀ lójú kábíyèsí ọ̀dọ̀ kábíyèsí ló ti bọ̀ ìkọ́kọ̀ tó yàtọ̀ sílẹ̀ yìí. Kí ló ṣe é? alàgbà ṣe sùúrù nǹkan tó ṣẹlẹ̀ báyìí ni pé àní mẹ́ torí ọmọ nǹkan tó ń ṣẹlẹ̀ lẹ́kìtì kọ́rẹ́ǹtì àdúrà wa ló ń gbà ìgbà tá a bá déwájú máa gbọ́ mi ìgbà tá a bá déwájú àwọn tó ń ṣiṣẹ́ fún àdárúkọ wọn rán ẹ iṣẹ́ ni alálẹ̀ èkìtì ló mú ẹ torí gbogbo ilé tó wà lára yìí èmi gan mo bóra mi lọ́ba òlú mélòó fi ti gbogbo. Kí ni mo sọ náà? Kábíyèsí ló ti ń ṣe ọ̀bẹ ọ̀rọ̀ fàdé yìí olóró mo ti dúró olú. Kí ni mo sọ náà? Ọdẹ Mẹ́mi gan mo pera mi lódìdí ọba mo pẹ́lá mi lọ́ba òlú mélòó làjẹ́ ògìgún. Kí ló orúkọ ẹ? Tọ́pẹ́ Ẹ̀kọ́gòsì. Ọkàn sún wọn náà. Orúkọ àbá rẹ̀ gan. Ẹ bẹ̀rẹ̀ pé ṣé ó fi ọ̀bẹ ìwẹ́ lánàá ìgbà ó fi ṣe Orúkọ àbá rẹ̀. ó fi ṣe lánàá. Ẹfun dání. Ó fi ṣe lánàá. Ẹfun dání. Ṣé ìṣọ́ra náà lẹ? Ẹfun dání. ọdẹ ni mo ti ń bọ̀ ọ̀rẹ́ mi ń ṣìrìn ìlà mo ti ń bọ̀ yìí ní Gbogbo ẹ̀yọ́ ọmọ Èkìtì ọmọkùnrin tẹ́ ń wò lẹ̀ yìí ọ̀rà láti mú láàárọ̀ yìí o onítọ́pẹ́ lórúkọ ọmọ ìkọ́gòsì àwọn oògùn tá a bá láyà ẹ̀ ní ọ̀bẹ dágà tó fi ń ṣòro ọ̀bẹ aṣòro tó ń lò kiri ní ẹ̀wà gàrí atarodo pọ́ọ̀tù epo
adájọ́ ògbóra adájọ́ ògbóra abẹ́ àdóba ìfọlọ́pàá báyìí abẹ́ àdóba ìfọlọ́pàá abẹ́ àdóba ìfọlọ́pàá o ọlọ́pàá ló wà lọ ṣe ìwádìí wọn lórí ẹ̀ ọlọ́run àbá wa àdúrà wa ló gbà lẹ́kìtì ọlọ́run àbá wa tú àṣírí wọn ọlọ́run àbá wa tú àṣírí wọn ìwọ ọmọkùnrin ìwọ ọmọkùnrin ìwọ ọmọkùnrin alẹ́ bóṣù ìwọ ọmọkùnrin Tọ́pẹ́ lórúkọ rẹ Tọ́pẹ́ lórúkọ rẹ Tọ́pẹ́ lórúkọ rẹ. kún tó wọnú ọ̀rọ̀ kórópè tí mo fẹ́ sọ yìí ní Lagos State ní gbogbo ibi tí mo dárúkọ tí mo fẹ́ dárúkọ fún yín tí mo ti dárúkọ mo fẹ́ kẹ́ ẹ gbọ́ sáyìn yìí àmì yìí lẹ máa bá pàdé nínú mọ́tò tẹ́ bá fẹ́ wọ̀ nípa ọ̀rọ̀ mọ́tò àkọ́kọ́ níbẹ̀ ẹ súnmọ́ bí kẹwàá gbọ́ mi ẹ dẹ̀ farabalẹ̀ ẹ má sẹ́yìn nìkan ẹ bá mi ṣe ẹ. sẹ́rí àkọ́kọ́ níbẹ̀ ni pé ó likely kó já sí pé mọ́tò yẹn wà empty tẹ́ bá ti wọnú ẹ̀ obìnrin ni wọ́n ń lò nísìn obìnrin ni inú ká pàdé obìnrin méjì àbí mẹ́ta níbẹ̀ kó jẹ́ pé ọkùnrin kan lẹ́yìn ọkùnrin kan máa wà lẹ́yìn àti dírẹ́fà àti tó wà níwájú àtẹni tó ń pèrò àwọn onídìí kankan tó bá já sí pé èrò méjì péré ni wọ́n gbé ìpàdé d'Abẹ́òkúta ìkànnì ẹ nínú sáì tí mo fẹ́ fún yín tẹ́ bá ti lè wọ mọ́tò yẹn gbàrà ẹ sáré la ojú yín kẹ́ wo ọkàn gbogbo mọ́tò yẹn ẹ wo àwọn tó wà níbẹ̀ náà kẹ́ wá wo ojú yín tẹ́ bá ti di pé wọ́n ń di oògùn síbì kan kò ó ṣe pé bóyá ó fi di ìsọ òkè mọ́tò yẹn ni kẹ́ máa wò dáadáa ẹ dẹ̀ wo ibi tí wọ́n fi kíní ibi tí wọ́n máa ń fi nǹkan há sí yẹn ní òkè mọ́tò yẹn ẹ wò dáadáa àwọn oògùn tó já sí pé mo máa nìyẹn mọ́lẹ̀ òun ni wọ́n fi síbẹ̀. ẹlẹ́kẹta tó bá ti di pé ẹ wọnú mọ́tò yẹn èrò tó wà nínú mọ́tò ẹnìkan kò sọ̀rọ̀ wọ́n kàn dákẹ́ ni bí ìgbà tí rántí ẹ kémi náà rántí èmi náà tètè bọ́lẹ̀ nínú mọ́tò yẹn má bá wọn lọ gbìyànjú èyí tó ṣẹlẹ̀ kẹrin gangan ni kó tó di pé o gbẹ́sẹ̀ lé mọ́tò tó bá já sí pé mùsùlùmí nìyẹn tọrọ àdúrà má gbàgbé láti ka kùrìsíyù tó bá jẹ́ já sí pé kírísítẹ̀n nìyẹn má gbàgbé láti ṣe olúwa ni olùṣọ́ àgùntàn mi psalm 23 gbìyànjú láti ka psalm 23 rẹ kó tó wọnú mọ́tò yẹn kó wá fi yòókù fọlọ́run bá lọ tó bá wọnú mọ́tò yẹn tó bá rí àwọn èèyàn tó ń sùn níbẹ̀ tó ti wíìkì kalẹ̀ tètè bọ́lẹ̀ má jẹ́ kán gbé lọ bọ́lẹ̀ nínú mọ́tò yẹn ọwọ́ ti ba àwọn ará bí yẹn nìyẹn ẹlẹ́kẹrin nínú ọ̀rọ̀ yẹn òun náà ni pé tó bá ti wọ mọ́tò yẹn tó bá ń gbọ́ séǹtì pẹ̀fúmù nínú mọ́tò yẹn orí àwọn pẹ̀fúmù kan tó jásí pé bíi Indian perfume àwọn oríṣiríṣi pẹ̀fúmù yẹn tó bá ti ń gbọ́ níbẹ̀ pé mọ́tò yìí ó fẹ́ ní ìtura pé pẹ̀fúmù níbẹ̀ tètè bọ́lẹ̀ má fi mú ko tó bá wọnú mọ́tò yẹn tó bá rí àwọn èèyàn tó ń sùn níbẹ̀ tó ti wíìkì kalẹ̀ tètè bọ́lẹ̀ má jẹ́ kán gbé lọ bọ́lẹ̀ nínú mọ́tò yẹn ọwọ́ ti ba àwọn ará bí yẹn nìyẹn ẹlẹ́kẹrin nínú ọ̀rọ̀ yẹn òun náà ni pé tó bá ti wọ mọ́tò yẹn tó bá ń gbọ́ séǹtì pẹ̀fúmù nínú mọ́tò yẹn orí àwọn pẹ̀fúmù kan tó jásí pé bíi Indian perfume àwọn oríṣiríṣi pẹ̀fúmù yẹn tó bá ti ń gbọ́ níbẹ̀ pé mọ́tò yìí ó fẹ́ ní ìtura pé pẹ̀fúmù níbẹ̀ tètè bọ́lẹ̀ má fi mú ko tó bá fi lè mú fi mú ko wọ́n náà sùn bí tàwọn yòókù ni ó dìgbà.